Àjíṣe bí Ọ̀yọ́ là ń rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkan. Màríà Tèmílọlá Àlàrí ọmọ bàmí Sámínù Adépọ̀jù súnmọ́ mi níbí kó o mọ̀ gbóhùn ẹnu mi. Ìwọ lọmọ èrúwò òjòkó, agbẹdúdú orí òkèlè, ọmọ àkùkọ gàgàrà tí ń kọ́lé ìrúwà àgbè ní dájọ́ wọn. Ìwọ lọmọ mùsí olómù apàrán, ọmọ ọlọ́rọ̀ agogo dẹ àṣegbà lọ́nà tòmù. Mojésà ọmọ òkè àsàn tó ti gbolé ìbẹ̀rẹ̀ kò dó wá, ọmọ olúmẹwà tó ní ìjádẹ, ọmọ alákàláwọ̀ ọ̀rọ̀kọ̀ Àlàrí fọ́kọ lọ́jà ọjàre elépo. Àwọn èèyàn ní nígbà kákàṣe wọ̀rọ̀kọ̀ kí n lè lépo yà díẹ̀ sí. Àyàn fún un sọ ìwọ lọmọ ojú rábẹ́sà èké òṣojo. Àyàn fún un sọ ọmọ bàmí Sámínù àti èmi Fúnkẹ́ Adépọ̀jù. Ìwọ lọmọ onílù kan ìlù kan, ọmọ onílù kan ìlù kan, èyí tí ń dún gbomúgbódomù lójúde ọba. Ìwọ lọmọ mùsì olómù apàrán, ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tòmù. Ìwọ lọmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù lómù Àlàrí ní ẹmọ́ mú lọ mí, oníbàbá ta ní sẹgbẹ́ gbẹ́rangbẹ́ran. Màríà Adépọ̀jù lọmọ àkùkọ gàgàrà tó sọnù lómù Tèmílọlá Àlàrí ní ẹmọ́ mú lọ mí, oníbàbá ta ní sẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ. Tèmílọlá Àlàrí àánú olúwa pọ̀ ìyanu olúwa. Àlàrí ọmọ bàmí Sámínù Adépọ̀jù lérúwà, ọmọ màmí Fúnkẹ́ Adépọ̀jù, ọmọ wọn nílògbò Èkìtì. Àyàdámilọ́lá Musiliudeen Adébánjọ Àìná, ọmọ wọn lágọ̀ọ́ òye yẹn lóògùn stéètì. Ilé ọkọ yá, ilé ọkọ tó ń lọ àsàn sówó sọmọ àìkú baálẹ̀ ọ̀rọ̀. Ó bí ọkùnrin àbíró, ó bí obìnrin àbíyè lágbára ọba kọ́dá ayé, lágbára ọba ọ̀tẹ̀dọ́run. Ilé ọkọ yá, kó o mórí lọ kó o sì tún mú wà lọ. Ìwà pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ Màríà Adépọ̀jù. Ọmọ dáadáa la mọ̀ ọ́ sí látìgbà èwe rẹ. Ìwà pẹ̀lẹ́ la fi ń gbélé ọkọ, torí igbá pẹ̀lẹ́ kì í fọ́, àwo pẹ̀lẹ́ kì í fàya. Dámilọ́lá Musiliudeen Adébánjọ Àìná, ibi awíládé yìí ọ̀rọ̀ bù ṣe. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọ lọ́wọ́, pẹ̀lẹ́kùtù la fi ń sọkọ láyà obìnrin. Àmúkúrò pẹ̀lú ẹ̀fọn tó bá bà lẹ́ni ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa. Dáńlọ́lá mọ́ gbọ́ngbóhùn ẹnu mi, ọmọ bàmí Tájùdín lágọ̀ọ́ ìwòye mọ́ gbọ́. Atọ́kọ àtìyàwó ẹ̀bí ọkùnrin àbíró ẹ̀bí obìnrin àbíyè lágbára ọba akọ́dá ayé, lágbára ọba ṣẹ̀dá ọ̀run. Adéyínká Ọlásùnkànmí ló ti ń kọrin ewì látẹ̀ẹ̀kan láti iléeṣẹ́ Ajíṣebí Ọ̀yọ́ online television and radio náà ni mo ti wá, nítorí bàmí Sámínù Adépọ̀jù, bàbá re tó bímọ re, bàbá re tó sì tún nínú re, bàbá re tó níwà re. Mo kí yín, ẹ ṣeun, mo dúpẹ́ kú ìnáwó ọjọ́. Àbùdí ń tolókun, àbùdí ń tọlọ́sà, iná ò ní tán wò yín. Ẹ ṣeun, ẹ kú ìnáwó bàmí Sámínù Adépọ̀jù. Mo kí yín títí láéláé ni wọ́n mọ̀ ṣe dúpẹ́ bàbá mi. Ẹ ṣeun, ẹ ṣeun, mo dúpẹ́ ọpẹ́ olóore àdáǹdátọ́mà ni. Adéyínká Ọlásùnkànmí láti iléeṣẹ́ tẹlifíṣàn Ajíṣebí Ọ̀yọ́ online television and radio náà ní kọrin ewì látàárọ̀. Ìdánìyí iṣẹ́ àpàlẹ́. Àjíṣe bí Ọ̀yọ́ là ń rí.